èyí ni ìdáhùn sí ìbéèrè tí ọba Solomon ń béèrè àti tí àáfàá yìí náà ń béèrè. Ẹ tẹ́ kọ́kọ́ gbọ́ ìbéèrè tó béèrè náà. Kí ẹnìkan dẹ̀ bọ́ síta kó dẹ̀ sọ ọkọ̀ tó máa ń ṣẹlẹ̀ sí ọba Olúwo. Tọ́ ẹ wá reply ọba Solomon ní báyìí o. Bí gbogbo yín ṣe jáde nígbà tí ọba Abdulrasheed ṣí orílẹ̀ tẹ́ ń gbé wọn ṣépè tẹ́ ń gbé Islam ṣépè báyìí. Ẹ wá jáde abomination ní kó bá ṣorílẹ̀ ọba Abdulrasheed ti wá ṣorílẹ̀ báyìí kí ni repercussion ẹ̀. Kí tó dáhùn ìbéèrè yín àfà bẹ́ẹ̀ ṣe sáré quick láti post fídíò ọba Solomon yìí toró support belief yín lọ́tẹ̀ yìí máa wish pé kẹ́ máa post fídíò ọba Solomon tó bá wà against topic yín àbí belief yín lọ́jọ́ omi. Ẹ já wa lọ sórí ọ̀rọ̀ gangan. Number one, èmi rí ọba Solomon àṣeyàn kan tó wà knowledgeable tó nímọ̀ dáadáa. Ọba Solomon nímọ̀ o, ó nímọ̀ tí mo dẹ̀ confirm pé ẹni yìí nímọ̀. But kò wá ṣe irú ọba Solomon ló yẹ kó máa throw irú ìbéèrè yìí tó jẹ́ pé àwọn fún àwọn ọmọ answer sí. But ó ṣeéṣe kí èèyàn kan máa mọ̀ tán lọ fi béèrè ó yá jẹ́ wá dá yín lóhùn ìbéèrè yẹn. Ẹni kí ló máa ṣẹlẹ̀, kí ni repercussion tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ọba Rasheed ti ṣí adé. Number one, mo kọ́kọ́ fẹ́ jẹ́ kó mọ̀ pé kò ń ṣe gbogbo èèyàn tó bá pèrè ẹ̀ lọ́ba ni ọba. Irú ọba Solomon sìn àwọn náà ń jẹ́ ọba, kò ń ṣe ọba ìlú, àwọn pèrè àwọn lọ́ba àgbáyé. Ẹ bá mọ̀ pé the word ọba kò ń ṣe tẹ́lómi bá lo the word ọba ó ti wá ó kọ̀ hard ẹ̀ ó dàbí nickname lọ́dọ̀ ẹlòmíì. But àwọn tó jẹ́ ọba yẹn gangan kí ni àrídánimọ̀ ọba. Number one, alálẹ̀ ló máa kọ́ mú ọba. Ẹlòmíì tó jẹ ọba lénìí tó jẹ ọba ìlú kan kò ń ṣe àwọn alálẹ̀ ló mú, àwọn ìjòyè ló mú, àwọn alátẹnujẹ ló mú síbẹ̀. So irú èèyàn tí àwọn alátẹnujẹ mú síbì kan kò lè ṣe bí àwọn tí àwọn alálẹ̀ bá mú. Ẹ kọ́kọ́ tó understand yẹn. Àti wípé ọba ò gbọdọ̀ ṣí adé, ọba ò gbọdọ̀ jẹun ta, àpọ́nlé ọba ni. Àpọ́nlé kò sí kankan, kò sí káàmọ́ kó ọba ọba àṣàdé ń ta, àpọ́nlé ara ẹ̀ ni. Nítorí máa ń sọ pé ẹ̀pà ń parẹ́ ó ń pajá tọ́ba kọ́ bá bẹ̀rẹ̀ sí ní ṣí adé ń ta ó disvalue ara ẹ̀ ni, kò pọ́n ara ẹ̀ lé. So ó máa ń ṣẹlẹ̀ nínú ẹ̀yìn àfà náà. Àfà tọ́ba sọ pé a máa ń ṣe némì dáadáa tó yẹ pé wọ́n máa sọ pé àfà ò gbọdọ̀ jẹun ta special package ló ń jẹ àfà wọ́n máa lọ jẹ ńlé. Kò ń ṣe pé bí àfà ò lè jẹ ń bẹ̀, kò ń ṣe pé tọ́ba jẹ ń bẹ̀ kò ní wọ ọkùn bọ̀ àpọ́nlé tí wọ́n fẹ́ jẹ́ ká ní fún àfà ló fi sọ pé àfà ò gbọdọ̀ máa jẹun ta, kò ń ṣe pé tọ́ba jẹ ń ta kò ní wọlé. So nǹkan náà ni Yorùbá ní pé ọba o ẹni àpọ́nlé ni ọba o, a gbọdọ̀ máa rí àtàrí ọba ń ta o. tó bá dẹ̀ wá aṣọ àtàrí ẹ̀ ń fà ló fi rẹ̀ ṣe yẹ̀yẹ́ náà. Kò jẹ́ pé bóyá nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, but àwọn ọba gidi táwọn alálẹ̀ mú gangan tó jẹ́ pé àwọn tó ṣe ẹ̀dá ìlú yẹn tó kọ́kọ́ tẹ ìlú yẹn dó tó bá mú kò ní misbehave, kò ní ṣe adé ń ta. Mo fẹ́ jẹ́ kẹ́ understand yẹn. Ọ̀tọ̀ lẹ́ni tí àwọn alálẹ̀ mú, ọ̀tọ̀ lẹ́ni tí àwọn alátẹnujẹ mú, kẹ́rí pé ó ti yàtọ̀. Ẹni tí alálẹ̀ mú àtàwọn tí alátẹnujẹ mú. Nǹkan alátẹnujẹ àwọn tí ọba tí alátẹnujẹ mú ó máa ṣe nǹkan tó yẹ ṣe bí mo ti fún yín lówó náà, kò sí nǹkan tó máa ṣe ẹ lè yọ mí pò mọ́. But àwọn tí alálẹ̀ mú wọ́n máa respect àwọn tó ṣe iwájú wọn ò ní fẹ́ gbé ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sí nǹkan táwọn ẹni ìṣáájú wọn gbé. Kò sí anything tó bá máa ṣe nílùú yẹn positive táwọn bàbá wọn bá gbẹ́sẹ̀ báyìí àwọn náà máa tẹ̀lé láti gbẹ́sẹ̀ mẹ́fà ní the same line yẹn láti wọ́n lè advance ẹ̀, wọ́n lè pọ́nlé pọ̀ pé kọ́ máa tẹ́jú. Okay, gbogbo apáta la mọ̀ wípé ọba kan gbọdọ̀ máa ṣí adé. Tẹ́ bá délé Ẹ̀gbá ó wà ńbẹ̀, tẹ́ bá délé Ìjẹ̀bú ó wà ńbẹ̀. So èèyàn kan wá mú wá ó wá ṣí adé. Kò kẹ́ ṣe pé bóyá àwọn ọba náà ń ṣí adé. Ẹja máa sọ wọ́n ṣí adé but wọ́n máa ń bá Elédùmarè sọ̀rọ̀ ní kọ̀rọ̀ yàrá wọn. Tó bá wà ní kọ̀rọ̀ tó àti ìyàwó wọn máa ń ṣeré wọ́n máa ṣí adé. But ní ìta gbangba táwa èèyàn táwa aráàlú tá bá fẹ́ rí wọn a gbọ́dọ̀ máa rí wọn ní ipò tó ga, just like governor àti àwọn president wa. Ó ní àwọn nǹkan tí governor àti president ò gbọdọ̀ máa ṣe. Àwa èèyàn la vote wọn sí o, kò ń ṣe nǹkan tí àwọn alálẹ̀ tó mú o, àwọn yẹn tó ń pọ́n àwọn lé. So anytime tá bá ti rí governor àbí president kan tó ń ṣe nǹkan tí ó yàtọ̀ sí tó yàtọ̀ sí nǹkan tá a mọ àwọn governor sí eléyìí we respect ara rẹ o, we respect àpọ́nlé ni. Ọba má ṣàdé, ọba má jẹun ta, àpọ́nlé ọba. Ẹ wá béèrè lọ́wọ́ ọba tó ṣorílẹ̀ wípé ta ló yàn sípò. Kò ní ever sọ fún yín pé Ifá ló yàn òun sípò. Meanwhile látayédáyé ni Ifá ti ń yan ọba. Ẹni ọba tí Ifá ọba dẹ̀ ti yan kẹ̀ ó lè já wọn ti bí ló yàn o, àwọn tó jẹ́ pé lọ́ máa yàn sípò. Ẹ̀yin náà mọ̀ ìbéèrè tẹ́yin ìdáhùn tẹ́yin náà mọ̀ ni.